dúpẹ́ fún fọba tó jẹ́ kó náà ni màá ló ṣẹ̀dá kó wá torí ọlọ́jọ́ ìbí ẹni Allahu àmọ́ pẹ́ wá. èwo la ò ní dúpẹ́ fún fọba tó jẹ́ kó náà ni màá ló ṣẹ̀dá kó wá torí ọlọ́jọ́ ìbí ẹni Allahu àmọ́ pẹ́ wá. èwo la ò ní dúpẹ́ fún o èwo la ò ní dúpẹ́ fún fọba tó jẹ́ kó náà ni màá ló ṣẹ̀dá kó wá torí ọlọ́jọ́ ìbí ẹni Allahu àmọ́ pẹ́ wá. èwo la ò ní dúpẹ́ fún fọba tó jẹ́ kó náà ni màá ló ṣẹ̀dá kó wá torí ọlọ́jọ́ ìbí ẹni Allahu àmọ́ pẹ́ wá. mo ṣe bí sími láyé o lẹ́jọ́ra iṣẹ́ tún yá alájárí sí káàtù mi ilẹ̀ àyà onífàdé òun ló rán ni wá pè mí ó ní ọmọ mi wá ń bí lọ́ba mi kí ọ̀rẹ́ mi Àbẹ̀ní Ayọ̀dẹ́túndé 11/11 náà ni lọ́jọ́ ìbí Kúdírà alájà Kúdírà tù mí wá sọ̀pọ̀ ọdún láyé. èwo la ò ní dúpẹ́ fún fọba tó jẹ́ kó náà ni màá ló ṣẹ̀dá kó wá torí ọlọ́jọ́ ìbí ẹni Allahu àmọ́ pẹ́ wá. owó mama Sulemana mi ọlá mama Ọpẹ́yẹmí tó bá rántí ọjọ́ èmi ìwọ kan máa dúpẹ́ ìdí ọpẹ́ rẹ̀ ṣàlẹ̀ yìí alájà mi Kúdírà ọ̀pọ̀ ló wáyé lọ́jọ́ èmi tí wọn ò sí láyé mọ́ ọ̀pọ̀ ń gbáyé bí aláìsí ọ̀rọ̀ tìyẹ tọ́pẹ́ dáná ọpẹ́ Alábẹ̀ní gbókèlè kí n gbé síbí. èwo la ò ní dúpẹ́ fún fọba tó jẹ́ kó náà ni màá ló ṣẹ̀dá kó wá torí ọlọ́jọ́ ìbí ẹni Allahu àmọ́ pẹ́ wá. torí ọlọ́jọ́ ìbí ẹni Allahu àmọ́ pẹ́ wá. torí ọlọ́jọ́ ìbí ẹni Allahu àmọ́ pẹ́ wá. mama Sulemana mi ọlá mama Ọpẹ́yẹmí torí ọlọ́jọ́ ìbí ẹni Allahu àmọ́ pẹ́ wá. àkófẹ́ o ó fẹ́ kó rí kí ẹ Àbẹ̀ní ọlọ́jọ́ ìbí ìlànà ìlú rẹ̀ Ọ̀ràngún sani ń wo kì í ẹ sí ọmọ ògbóyè kọlá ọmọ akókun akótó ní ìlàládé wa o ẹ ò ṣàfọwọ́ra dérí ìlà ológun ẹmu sani wẹ́pọ̀n tiwọn káfílájì yẹn kámọ́ọ̀gùn wọ́n mọ́ ìlàdàgbà ọ ibi àpèrè sí òun náà pè ní ìpèrìn ibi àpàgbò sí ìyẹn náà pè léjìgbò ibi àtẹ̀dó sí ó ìyẹn náà pè ní tẹ̀dó nílé gbàdó ṣeré ará aláàjò òjò ló lámọ̀